iṣẹ́ rere. Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú afẹ́rẹ́ yìí, a kú bójú ọjọ́ ṣe rí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Àmín. Ẹ ṣé òrọ́wọ́ yín. Mo dúpẹ́ iṣẹ́ rere tẹ̀ ń ṣe sínú subscription mi àti like àti love. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo wa. Àmín. Nǹkan pàtàkì tí mo fẹ́ kí gbogbo wa, mo fẹ́ béèrè lọ́wọ́ wa, tí mo dẹ̀ fẹ́ sọ fún wa, mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ṣe àlàyé fúnra wa. Torí wọ́n ní a máa ń pé gbọ́n ni, a kì í pé gàn. Torí àwọn kọ́mẹ́ǹtì tí ẹ máa ń fún mi, tí màá ń rí, ó jẹ́ nǹkan ìwúrí. Ìyẹn mo fi mọ̀ pé mò ń bá àwọn alààyè gidi sọ̀rọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí ẹ̀ ń fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́. Ẹ dẹ̀ ń correct mi, mo dẹ̀ ń take it to correction. Ẹ ṣé gan-an ni. Ní báyìí, ó ní àwọn nǹkan kan tó ń kọjá lórí afẹ́fẹ́ tó ń fẹ́ káàkiri. Wọ́n ní Dèjì of Àkúrẹ́. Ó dàbí pé àwọn Naomi ó ti lọ fi bó ṣe ń lọ, ó ti fi tó Dèjì of Àkúrẹ́ létí. Kò dẹ́ sẹ́ni tí ò ti ẹ̀ gbọ́ gbogbo awuyewuye nǹkan tó ń lọ láàfin. Pẹ̀lú bá àwọn ọmọ ìyàwó kábíyèsí tán pera wọn ní ìyàwó, ṣùgbọ́n ìránṣẹ́ èṣù ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Torí kì í ṣe pé bóyá kan dédé sọ̀rọ̀ sí wọn. Gbogbo oríṣiríṣi ohun tá à ń rí tí ò dẹ̀ tẹ́ wa lọ́rùn, tí ò dẹ̀ tẹ́ àwọn èèyàn wa lọ́rùn. Torí tí wá ti kún wọ́n ní hà. Kí ló dé tẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn people yìí, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ibi? A dẹ̀ sọ fún wọn pé a ò gbé láàfin, a dẹ̀ gbé ní Àkúrẹ́, a dẹ̀ gbé ní Ifẹ̀. Orí afẹ́fẹ́ la ti ń rí gbogbo àwọn ìròyìn lérèfé tá à ń fún yín. Kì í ṣe pé bóyá a kàn ń sọ àròsọ. Nǹkan tó ń ṣẹlẹ̀ là ń fún yín. Kí gbogbo yín kẹ́ lè wà updated. Torí ẹ ni a ṣe ń ṣàlàyé gbogbo nǹkan yìí fún yín. Now, wọ́n ní Dèjì of Àkúrẹ́. Wọ́n ló kọ lẹ́tà sí kábíyèsí pé kí kábíyèsí wá Ọjájá. Wọ́n ní Ọjájá dẹ̀ dé. Ṣé ẹ mọ̀ pé Queen Naomi ọmọ Dèjì of Àkúrẹ́ ló jẹ́? Torí ọmọ ìlú bẹ̀ ni. Ó di dandan ọmọ ẹ̀ ni. Gbogbo akitiyan, gbogbo awuyewuye tá à ń gbọ́ yìí, nígbà tí kábíyèsí dé bẹ̀ ni Dèjì of Àkúrẹ́ wá ń béèrè lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni. Ọmọ wa yìí lóòótọ́ ó ti sọ fún wa pé a dẹ̀ ń gbọ́ pé ẹ ti unite padà. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe unite, inú gbogbo everybody dùn. Gbogbo everybody pé yes. Ó yẹ kí ó mú ìyàwó ẹ̀ tira. Because Ọlọ́run ò fẹ́ níbi tí rúdurùdu wà. Torí ẹ̀, nǹkan tó ṣe òun kàyéfì ni pé ọmọ àwọn tí kábíyèsí sọ pé kó máa bọ̀ láàfin. Àwọn obìnrin mẹ́fà tó kù nǹkan kí ni ká ṣe pẹ̀lú wọn? Kí lẹ fẹ́ ṣe pẹ̀lú wọn, kábíyèsí? Wọ́n ní nǹkan tí Dèjì of Àkúrẹ́ ń béèrè lọ́wọ́ kábíyèsí Ọjájá nìyẹn. A ò ní kọ́mọ wa máa wà o, kẹ má fẹ́ ra yín o. Pé ṣùgbọ́n kí la ṣe máa ṣe? Iṣu mẹ́ta, ká kó iṣu mẹ́ta sílẹ̀ tí orí méjì tí ò ní wà ní the same side. Ṣé ẹ mọ̀ pé wọ́n kó iṣu, wọ́n á gbé mẹ́rin, orí méjì máa wà lé iwájú, orí méjì á wà lẹ́yìn. No, bẹ́ẹ̀ tí iṣu mẹ́ta yìí, báwo ni wọ́n ṣe fẹ́ tò tí orí méjì ò ní fi kọrí sí ibì kan? Òun ni òwe yẹn. Àwọn àgbà ló máa ń pa. So now, báwo ni ẹ ṣe fẹ́ ṣe tí Naomi ò sí láàfin? Wọ́n victimize ọmọ yẹn. Wọ́n fẹ́ pin ọmọ yẹn lẹ́mi tó bá jẹ́ agbára Ọlọ́run. Tó bá jẹ́ agbára Ọlọ́run tó ń jà fún. Ó tún ní dandan kó máa bọ̀ láàrin wọn. Ó tún sún sẹ́yìn pẹ̀lú wọn, kò síbi tí Naomi ò dé. Wọ́n máa gbé wàhálà wọn lọ bá. Allegedly, ní nǹkan tá a gbọ́. Wọ́n ní wọ́n tún máa gbé wàhálà lọ bá wọn. Ọmọ lọ sí UK pé kó lọ ṣe holiday. Wọ́n lọ bá. Àwọn náà bá ń bẹ̀.
ó yìí ń já ràn yẹn wọ́n ní kó fò kó níṣó kò síbi tọ́mọ yẹn dé wọ́n tún wà lákùúrẹ́ wọ́n tún lọ bá ó tún wà ní kinní kan mansion Lekki mansion wọ́n tún lọ bá níbo lẹ fẹ́ kí ọmọ yìí lọ wọn ò lè lé lọ sọ́run kọ̀ràn kan lé Naomi lọ sọ́run àwọn náà máa ṣíwájú kò tí ì tásìkò tí Naomi máa tẹ̀lé wọn àwọn náà máa lọ wọ́n dẹ̀ máa bá Ọlọ́run wájú àwọn yẹn wọ́n máa bá Ọlọ́run wájú pẹ̀lú gbogbo akitiyan wàhálà ìdààmú tó ń gbé ko Queen Naomi gbogbo ayé ló ń gbàdúrà fún Naomi gbogbo ayé ló dẹ̀ ń ṣépè fáwọn ọ̀bàyéjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní kóbìnrin tàtọ̀ rìn kọ́kùnrin tàtọ̀ rìn kárí ẹni tó máa lómi lẹ́yìn ju ra wọn lọ lẹ́yìn ẹsẹ̀ ju ra wọn lọ ṣé ọ̀rọ̀ mi ń yé wa now wọ́n ní Dèjì of Àkúrẹ́ pé kábíyèsí báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n dẹ̀ sọ àsọyé tán wọ́n sì pé a máa wá nǹkan ṣe sí i wọ́n ní bí kábíyèsí ṣe padà tán fẹ̀rín jáde ó tún dijọ́ mélòó Dèjì of Àkúrẹ́ tún ránṣẹ́ sí kábíyèsí pé Ọjájá ọ̀rọ̀ wa ò tí fún mi òun ò tí rí concrete evidence Dèjì of Àkúrẹ́ ní òun ò tí rí concrete evidence tó lè convince òun láti lè jẹ́ kí ọmọ àwọn kó lọ sí ààfin pẹ̀lú àwọn ẹni bí èṣù bí èèyàn a mọ̀ pé Ọlọ́run máa jù wọ́n lọ bẹ́ẹ̀ sì ní ọjọ́ òun tiẹ̀ ti jù wọ́n lọ kì í ṣe pé ọmọ ìpọ́ Ọlọ́run ti jù wọ́n lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ àsọyé pọ̀ nǹkan tí Dèjì of Àkúrẹ́ ń sọ fún kábíyèsí Ọjájá kájọ sọ àsọyé báwo ló ṣe fẹ́ rí tíṣu méjì ò ní kọrí sójú kan wọ́n ní now kábíyèsí Queen Naomi ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín pẹ̀lú Queen Naomi bẹ́ẹ̀ ni kí ni solution wọ́n ní wọ́n ti fún kábíyèsí ní bó ṣe máa find the solution sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí question ránṣẹ́ ní ààfin ní íńtánẹ́ẹ̀tì jàre ní íńtánẹ́ẹ̀tì wọ́n kàn ń béèrè question a lè máa dáhùn question lẹ́yìn oní nǹkan ni ajẹ́ ó ṣe òun náà ló máa dáhùn gbogbo ìbéèrè tẹ́ ń béèrè ẹ̀yin èèyàn wa a fẹ́ kẹ́ ẹ sọ fún wa kí gbogbo akájọ sọ àsọyé pọ̀ ṣé pé kí Naomi kó gbọ̀nà ààfin ni àbí kó dúró síbi ibi tó wà convenient fún òun tóun àti kábíyèsí máa fẹ́ra nítorí gbogbo eléyìí kò sẹ́ni tó bímọ kò sẹ́ni tí ò bímọ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kí ọmọ ẹ̀ kó lọ kó sínú pápẹ́ ayé kọ́lọ́run kó ṣàánú wa ṣùgbọ́n ẹni tó bá sọ pé àní sinmi òun náà ni ò ní rí ìdíjókòó lágbára ẹ̀jẹ̀ Jésù Olúwa ẹ̀yin èèyàn wa ẹ bá wa fi ọ̀rọ̀ rí kẹ́ bá wa gbé yẹ̀wò kẹ́dẹ̀ bá ṣe sí comment section kẹ́dẹ̀ ṣe sí kẹ́ bá like kẹ́ bá subscribe kẹ́dẹ̀ bá wa love ẹ ṣé gan-an ẹ ṣé ń tẹ́tí sí wa God will bless you all in Jesus' mighty name I pray amen thank you very much.